Nǹkan àárí Késárì lásán Abọ́dúnládé. A kàn jọ máa gbá fíìmù yẹn náà ní ẹ jọ̀ọ́. Mo like ẹ gan. Èmi gan máa ń ṣe orí ìtàgé. Mo like ẹ normal ni ó ti yé yín. Ẹ gbé mi dé bẹ̀ ẹ jọ̀ọ́. Instagram mi náà ni mo dẹ̀ mọ̀ pé ibẹ̀ náà ló ń jáwó sí. Ẹ kàn fún mi ní Késárì àbí Ọdúnládé kí n kàn máa bá wọn ṣe fíìmù. Ẹ wò inú abúlé lèmi náà wà o. Abúlé ni ibí bàyí o. Abúlé ni ibí bàyí. But mo kàn like kí mo kàn like gbogbo àwọn fídíò yẹn ni. Kí n kàn wá. Èmi gan fẹ́ ṣe fíìmù ẹ jọ̀ọ́. Torí nísìnyí ẹ mọ̀, mi ò ní daddy mi ò ní mummy ẹ jọ̀ọ́. Inú abúlé mo wà ẹ sáà rí. Ọmọ abúlé ni mí normal. Ẹ wá help mi a máa jọ ṣe fíìmù. Òun ni mo wá lórí Instagram. Gbé mi dé bẹ̀ ẹ jọ̀ọ́. Tí inú abúlé gangan ló ń jẹ́ Ìjàlèkò. Ìjàlèkò abúlé gangan ni.